kan gbórúkọ ẹni yẹn jáde nígbà tí ó gbórúkọ ẹni yẹn jáde gbogbo àwọn tó ti lù jìbìtì gbogbo wọn lọ kọ́mẹ́ǹtì sórí fóònù yẹn fake alert lọ ṣe fún mi lánàá owó wọlé owó 10,300 ní ọjà tọ́ra. Ìkìlọ̀ ńlá rèé fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe káràkátà ẹ fura o ẹ tún wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà tí wọ́n ṣe káràkátà ẹ wá wo bí àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá ṣe ń pa àwọn tí wọ́n jẹ́ olókoòwò lẹ́kúnjayé ṣe bọ́pẹ́lọpẹ́ àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ẹlẹ́yinjú àánú àti wípé wọ́n wò ó pé ọ̀rọ̀ ẹnu arábìnrin yìí yóò túbọ̀ wúlò fún iṣẹ́ ìwádìí òun náà ló kó yọ lọ́wọ́ ikú òjijì tó yẹ kó kú nítorí wípé gbogbo àwọn tó ti lù ní jìbìtì pátá ni wọ́n múra láòkó tí àwọn èèyàn ya bò láti lù ú nílùú bàrà ìlú Abeokuta òun ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o arábìnrin kan ni ọwọ́ ṣàdédé tẹ̀ tó jẹ́ wípé ó máa ń lù àwọn èèyàn ní jìbìtì ṣe fake alert sí wọn tó bá ti ra ọ̀kẹ́ àìmọye ọjà lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé ìtajà ńláńlá ló ti fi sínú ẹkún látàrí bó ṣe ra ọjà tówó ẹ̀ pọ̀ ṣùgbọ́n tó kọ̀ láti sanwó tó jẹ́ ayédèrú transfer ló ṣe fún wọn ẹ̀yìn ò rẹyìn nígbà tó lọ ní àṣírí tú wípé owó náà wọlé síbi tó tẹ̀ sí. Bákan náà ló jẹ́ wípé ojoojúmọ́ òun ló ń lọ káàkiri láti máa lọ jà àwọn èèyàn lólè ọjà wọn tó sì máa sọ wípé òun ti fi owó ránṣẹ́ sí wọn. Bí èèyàn bá kó arábìnrin náà kó lè fura wípé irú ìwà bíi báyìí ló wà lọ́wọ́ ẹ̀ nítorí wípé ó máa ń lo ìjáàbù fi borí gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí ni. Nígbà míì yóò ra ọjà tó wọ̀ ẹ́ tó 1,60, 10,10 àti jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó jẹ́ wípé owó tó bá fi ránṣẹ́ ayédèrú ni torí wípé owó náà kì í débi tó bá fi ránṣẹ́ sí. Ṣùgbọ́n látàrí ìwà tó ń wù yìí lọ́pọ̀lọpọ̀ èèyàn ti bẹ̀rẹ̀ sí máa dọdẹ rẹ̀ tí wọ́n sì ti mú ẹ̀sùn rẹ̀ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá káàkiri kó tó wáá di wípé ọwọ́ pálábá rẹ̀ ségi nígbà tó tún gbìyànjú tún lọ ra ọjà gẹ́gẹ́ bí ìṣe ẹ̀ láti ṣe fake transfer ló bá di pé ọwọ́ tẹ̀ ẹ́. Arábìnrin náà jẹ́wọ́ pé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tóun ń hùwà yìí o ó ní èṣù ló sún òun dé ìwà tóun ń wù yìí kì í ṣe wípé bóyá ó ń òun látọkàn láti máa ń lu àwọn èèyàn ní jìbìtì ọjà wọn. Arábìnrin náà ló jẹ́ pé ọ̀gọ̀rọ̀ èèyàn ló ya lù ú láti lù ú nílùkulù wípé ohun tó ti ṣe fún wọn ó jẹ́ ohun tó wọni lára jọjọ tó sì dunni wọnú eegun ṣùgbọ́n tí àwọn kan dáàbò bò lọ́wọ́ lílù pé bí wọ́n bá lù ú pa ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹni tó jẹ́ olóòótọ́ fẹ́ kú sípò kàní tàbí kí ó má lè ran iṣẹ́ ìwádìí wọn lọ́wọ́ látàrí ìdí èyí ni wọ́n ṣe mú de àwọn oníròyìn àti àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá láti wá mú gẹ́gẹ́ bó ṣe tọ́ lábẹ́ òfin. Ẹ farabalẹ̀ wo fídíò náà kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arábìnrin yìí àti bí ọwọ́ ṣe bà á àti gbogbo àwọn ibi tó ti lọ lu àwọn èèyàn ní jìbìtì. You are a disgrace to woman. I don't want Madam, enjoy. I
yìí. Before him and Wọ́n sọ̀rọ̀ àjá ṣọ́ọ̀bù wọn bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Aláǹkọ̀wọ́ o. Ilé ìyàwó ló yà. Èyí tẹ́ máa ṣẹ̀ sí ìdájọ́. Ẹ ti mọ̀ gàgú ṣòro bẹ́ẹ̀ ṣe wà yìí. How to analyze? Yes. Hello. Gbogbo èèyàn máa gbá ẹjẹ́ ń wò wá. Ẹ wo obìnrin tí ẹ bá àwọn pálípálí lọ́dọ̀ ẹ̀ yìí. Òun ló ń lo fake alert káàkiri gbogbo Abeokuta. Gbogbo ìgbà ni àwọn èèyàn máa ń pè wá pé obìnrin kan o. Wípé obìnrin kan o. Wípé ó wá lo fake alert. You still have the mouth to have something. Because me too. Abi? Pé obìnrin yìí wá lo fake alert. Anyway, your phone is here. Láti gba àwọn kankan ra ọjà lọ́wọ́ àwọn skills. So now, ní alẹ́ àná, ẹjọ́. Ní alẹ́ àná tí í ṣe ọjọ́ Monday, ibì kan wà ní Ìjàyè junction tí wọ́n máa ń ta búrẹ́dì bẹ́ẹ̀. Ó lọ ra ọjà bíi 7,000 plus. Ó ra àwọn búrẹ́dì ńláńlá, ó ra gbogbo ẹ̀ pẹ̀lú fake alert. Gbogbo ẹ̀ la máa rí o. Ṣẹ́ni bàbá ti kúrò ní ibi tó lẹ́tọ̀ọ́ láti gbé obìnrin lọ lábẹ́ òfin bẹ́ẹ̀ la máa gbé lọ. Ṣùgbọ́n ẹ wojú obìnrin yìí dáadáa. Ẹ wo nǹkan tó tún fake alert rà rí o. Ẹ jọ nǹkan 40,000. Akọ̀rí yẹn kò ní. Ló gba bòmí lọ. Ló tún gba bòmí lọ. Ẹ jọ ẹ bọ́ síbí. Àwọn olọ̀rọ̀ kan. Ẹ̀yin jẹ́ ń wò wá. Fásunlé Mákindé lórúkọ mi, àwọn ayé tí kò gbọdọ̀ pa. Ẹ jọ kí ni tó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Bó ṣe dé sàlámà lẹ́kùn ló ṣe, mo fojú Muslim wò ó ni ìgbà tó rajà tán ló bá lóun ti ṣe transfer pé kò lọ pé nẹ́tíwọ̀kì UBA ni mo dẹ̀ dá lóhùn mo ní èmi náà dẹ̀ ní UBA o pé n bá ti fún ní UBA ká ní mọ̀ pé UBA ó dúró like 30 minutes tá a fi rí owó yẹn mo fi áàpù wò mo ní kó ṣẹ́ẹ̀kì áàpù tiẹ̀ náà ó lóun ò lo áàpù pé òun pàrà báńkì títí òun ò rí ṣe òkè is okay give me your number mo bá gba nọ́mbà ẹ̀ mo bá save ẹ̀ in fact ìgbà tó pé tí mo search nọ́mbà ẹ̀ lórí Truecaller Oyin nọ́mbà yẹn gbé jáde mo ní kí ni ìtumọ̀ Oyin ló bá ní òní ló máa jẹ́ pé machine ló máa ṣe mistake it is well bó ṣe nǹkan tó wá fún mi lára ní pé ó pé ọ̀kadà mo kàn wípé ọ̀kadà yẹn déédéé dúró ló gbé ni bí máìdì mi ṣe ṣí nìyẹn ẹsẹ̀kẹsẹ̀ bí mo yẹ dìde ní ṣọ́ọ̀bù nìyẹn pé àfi kí n mú nọ́mbà yìí kí lè tè mú lọ láfẹ́ wá wọ́n bá mi track ẹ̀ orí ọ̀kadà ni mo wà ni mo fi pè mí pé alájà ẹnìkan rajà lọ́wọ́ yín sí pé 419 ni ó ti lù yín jìbìtì mo ní bẹ́ẹ̀ ni wọ́n bá dé kí n máa bọ̀ bí mo ṣe tán ọ̀kadà nìyẹn bí mo fi débi. Ta ló ń jẹ́ mọ́fì yẹn? Èmi mo kò yín lórí fóònù. Ok, ẹ̀yin lẹ́kùn wọn lórí fóònù. Ta ni wọ́n tún rajà lọ́wọ́ ẹ̀? èmi ni èmi. Ó bọ̀ ẹ̀jọ̀ ni. ọ̀dọ̀ mi ló kọ́kọ́ wá wọ́n kó biskit bí ọjà 46,000. Àdàmọ́ yàrá ìjábìyẹ bó ṣe máa ń lò. 46,800. wọ́n dẹ̀ ní kí n fún àwọn ní bank mo dẹ̀ fún wọn ní opay ìgbà tó ṣe opay wọ́n ní opay ò sí lórí fóònù àwọn wípé kí n fún àwọn ní another bank wọ́n dẹ̀ ní mi ẹmọ tó ní another bank pé kò sí tòsí wọ́n á pè é neighbor mi yìí pé kán wá wípé kán wá bá mi fún wọn ní another bank wọ́n dẹ̀ fún wọn ní another bank lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà tó máa send àárín aláàjì bàtà àdẹ̀rẹ́ aláàjì máyẹ̀ wá ní àwọn fẹ́ lọ fi ẹ̀yìn ATM lọ wò ó ní POS wọ́n dẹ̀ lọ fi ATM wò ó ní POS ìgbà tó dé POS wọ́n rí pé kò ṣe owó ó ṣáàjú wọn ní bóyá mistake ní pé lẹ́tà pé ká máa wò èmi dẹ̀ ní mi lè gbọ́jà fún ọ náà fi kúrò lọ́dọ̀ mi náà fi lọ sí ìbò mi. Gbogbo yín
wọ́n fi kúrò lọ́dọ̀ mi náà fi lọ sí ibò mi ẹni tó wá rí wọn lọ́dọ̀ mi òun ló tírèdì wọn ló fi wò í pé 419 ni wọ́n ló ṣe wá wọn wá sí ló ṣe rí wọn ní junction. So ẹ̀yà kí lẹ́yìn fẹ́ sọ. nígbà tí wọ́n dọ́dọ̀ woman yìí fẹ́ ra ẹrù yẹn so wọ́n ní dákọ́ bẹ́ẹ̀ ló bá owó ìwọlé o wọ́n mú káàdì yẹn mo lọ wò nínú machine kò sówó ń bẹ̀ mo pe báńkì ní kò tó bẹ̀ mo ní madam owó yẹn wọlé o mo ṣùgbọ́n yẹn burúkú ti bẹ̀ yẹn orí jẹ́ mo ní tí wọ́n bá rí alert ẹ̀ lè gbẹ́jà yẹn lọ wípé alert yẹn fún mi náà ni bí mo ṣe máa fẹ́ kó ń bẹ̀ mo kàn gbọ́ pé bẹ́ẹ̀ ni ibi yóò ṣe dúró mọ́ o mo ní woman táwọn ọ̀kadà kọ́ gbé woman bẹ́ẹ̀ ni pé gbé lọ báyìí woman tí à ń sọ̀rọ̀ yìí mo ní ìyá yìí níṣẹ́ ibi kan ní ọwọ́ bá ṣe mú èmi àti mọ́fì yẹn bá ibẹ̀ sí ní wá ìyá yìí kiri nìyẹn gbogbo ọpẹ́ àwa Lagos road wọ́n fi wá dúró níbi junction bí wọ́n fi ṣe rí pé ó tún gbé ẹrù yìí bọ̀ nìyẹn gbá ilé tó ń gbé. tẹ́ ẹ fi mú Iyayọlá dà Iyayọlá obìnrin yìí náà ṣe máa. ẹ sọ̀rọ̀ sókè. wọ́n ṣe àwọn ọjà yẹn jọ náà fẹ́ràn bàbá cost three hundred 17,000 plus wọ́n náà máa ṣe transfer àfún wọn money wọ́n náà wọ́n ní lórí fóònù àfún wọn zenith wọ́n náà wọ́n ti ṣe àrùn wọ́n wá ní ká gba nọ́mbà táwọn bá dẹ̀ sí ní káàkiri wọ́n wá ní mi lè gba nọ́mbà wọ́n drop tó bá bá ti wọlé kan padà wọ́n wá gbé meanwhile Milo 3 row wà lọ́wọ́ wọ́n jí yẹn gbé lọ. ó tún jí ọjà bẹ́ẹ̀ so lẹ́yìn gbogbo ẹ̀lẹ́tọ̀ rí yẹn. So woman tó wà lọ́dọ̀ mi jẹ́ tí mo fún ní cash òun ló ní kó fún àwọn ìṣòwò yẹn lórí fóònù wọn jẹ yẹn wọ́n jọ ń ṣe ìyẹn lórí wọn dáadáa. ok ìyẹn o ṣò ní. bí 3 weeks ago. ok ṣùgbọ́n ní ṣe pé mi sìn pé madam yẹn tó ló já tó ló nose bag tí rí mú o lálàpà mo yẹn sáré bọ́ yẹn. ẹ ṣe kí ló sún yín dé gbogbo ohun tẹ́ ẹ ṣe ẹ sọ̀rọ̀ kí lórúkọ yín sọ̀rọ̀. orúkọ mi ni Ṣọlápé. Ṣọlápé kí ni. Ṣọlẹ́yẹ. Ṣọlẹ́yẹ id card ẹ̀dá jẹ́ wo tó wà nínú id card. o la id card. ọmọ ìlú wo ni ẹ. ẹ bèrè ibi tó ń gbé. ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú òkè ni mí. ọmọ ìlú òkè ni ẹ. ó yá jẹ́ kí n wo ATM card ẹ. ṣí mi ní sẹ. ṣí ẹjọ bá mi da gbogbo tó àbí báyìí sílẹ̀. òun ni mi lè tiẹ̀. dúró náà dúró. sọfẹ́ máa ń. lótú ní kọ́kọ́rọ́ mọ́tò. ó yá tú eléyìí. oríṣiríṣi lórí. ṣé ọ̀gá mi. ọmọ ìlú wo ni ẹ. oyin tó kà ń dùn lọ múlẹ̀ ẹ̀. ọmọ Ìbàdàn. oyin tó ń bá. ọmọ Ìbàdàn ṣé mo lọ́mọ ọ̀ṣun ní ẹ̀ nìsín. ẹ ọmọ ìlú òkè after Ìbàdàn yìí ọmọ òwò ni mí. ó dáa náà kí ló sún ẹ dé di gbogbo tó ń ṣe. nǹkan ni mò ń ṣe yìí Ọlọ́run máa bá wa jẹ́ kó tó tún wa ṣe. àmín. ẹ lọ́ọ́ má dẹ̀ fi wá ṣẹ́ sí. ṣó o ṣe fẹ́ kàlà tàbó o ṣe. nẹ́tíwọ̀kì ni. ó yá má wọrí sórí tó bá bóra ẹ èmi Ìṣọ̀lá máa bù ẹ ṣùgbọ́n tó bá bóra ibi tó máa bára ẹ láàrin ìṣẹ́jú mẹ́wàá sísìn wàá yìí tà. kí ló dé tó ń ṣe fẹ́ kàlà. mi ì lè sọ wípé fake alert ni because ìgbà míì tẹ́ bá ṣe owó bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń reverse ẹ̀. ìtò ṣe ń jà ìlànà àná ńkọ́ àwọn èèyàn máa wá o tó lọ ra bread lórí ọ̀kadà níjà junction ṣẹ́rọ́ ni tó bá bóra ẹ̀ máa bù ẹ́ tó bá bóra ẹ̀ wọ́n ta sí. ok bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹni sùúrù kí ló dé kí ló dé tó wá ń hurú wà bẹ́ẹ̀ kí ló dé tó hurú wà yìí. ìjà yìí ló ń pè bẹ̀yẹn ṣá. kí ló dé tó ń hurú wà yẹn. kí lẹ sọ. kí ló dé tó ń hurú. ìlú Abeokuta ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Gbogbo àwọn ibi tó ti lu àwọn èèyàn ní jìbìtì ni wọ́n mú lọ tóníkálukú sì ń nàka àléébù sí tí wọ́n tún ń sọ iye owó ọjà tó rà lọ́wọ́ wọn tó lù wọ́n jìbìtì ẹ̀. ọ̀pọ̀ ní owó ọ̀hún ló jẹ́ wípé ọjà tó rà jẹ́ èyí tó jẹ́ pé owó ọ̀hún gan kò tiẹ̀ bára wọn. lára ẹ̀ ní ti ọmọdékùnrin kan tó rajà 10,000 lọ́wọ́ ẹ̀ tó jẹ́ wípé wọ́n fi sílé ìtajà láti máa bá wọn dúró síbẹ̀ ni ṣùgbọ́n
tí ó padà lu ọmọ náà jìbìtì kó tó di pé ọmọ yìí gan ló ra owó náà san. Ṣé ìṣẹ́ ni ká pe léyìí àbí ìwà olè? Bó tiẹ̀ jẹ́ wípé arábìnrin náà ń sunkún tó sì rawọ́ ẹ̀bẹ̀ wípé èṣù ló ti òun sí iṣẹ́ ọwọ́ èṣù ni. Ṣùgbọ́n òun nìkan kọ́ ni ìṣẹ́ ń bá fínra lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. Àkókò yìí jẹ́ àkókò tó lagibọ̀tàn gbà tí tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò ti torí ìṣẹ́ yìí lọ́wọ́ àwọn òǹwà kò tọ́ lọ pa ẹni ẹlẹ́ni lẹ́kún jayé. Wọ́n túbọ̀ tẹpá mọ́ṣẹ́ wípé bóyá bó pẹ́ ohun gbogbo á sàn wọ́n bọ̀, ara dẹ oníkálukú. Kí ló wáá dé táwọn kan joyè Àlàní pamọ́ lẹ́kún tí wọ́n ń pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kún nítorí àti ní ìdẹ̀rùn àti ìtura tiwọn. Àwọn ọjà tá a mọ̀ pé lásìkò yìí ètò ọrọ̀ ajé ti dẹnu kọlẹ̀ náà ni ó ti ń lù àwọn èèyàn ní jìbìtì lé lórí tó ń gba ọwọ́ wọn tó wá sọra rẹ̀ di àgbà lọ́wọ́ mẹ́ẹ̀ní baálẹ̀ jòǹtó tó ń pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kún. Àmọ́ ṣá ọwọ́ ti tẹ̀ ẹ́ tí wọ́n sì ti sọ pé wọn yóò gbé lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá kògbérègbè ìyẹn SWAT láti lọ ṣe ìwádìí. Bákan náà ni wọ́n ké sí gbogbo àwọn tí wọ́n bá dá ojú arábìnrin náà mọ̀ wípé ó ti lu àwọn jìbìtì láti jáde wá mú ẹ̀rí máa jẹ́mi nìṣó wọn kalẹ̀ láti wá sọ̀rọ̀ lé lórí. Ìdí tí wọ́n ṣe dẹ́kun lílu arábìnrin yìí kò ṣẹ̀yìn láti dẹ́kun irú ìṣẹ̀lẹ̀ burúkú tó wáyé láìpẹ́ yìí nílùú Abeokuta níbi tí wọ́n ti lu ìyá àgbàlagbà kan tí wòlíì náà sì ń pè wípé àjẹni. Ṣùgbọ́n lẹ́yìn òrẹyìn tí ó jẹ́ wípé ìyá náà àrùn tó ń bá ní fínra lọ́jọ́ orí òun náà ló kọlù ú tó sì mú ẹ̀mí ìyá náà lọ látàrí bí lúlù ọ̀hún ṣe pọ̀. Láti ìgbà náà ni àwọn èèyàn ti so ewé agbéjẹmọ́wọ́ láti máa ṣe ìdájọ́ fúnra ara wọn lọ́wọ́ ara wọn. Wọ́n gbà wípé kí iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí ojúṣe wọn kí wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ náà kí wọ́n sì fìyà jẹ ẹni tó bá tọ́ lábẹ́ òfin. Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ làwọn èèyàn fi ń dúpẹ́ pé ọwọ́ tẹ arábìnrin yìí. Obìnrin náà jẹ́wọ́ pé abilékọ lòun, kódà òun ti ṣàbíamọ tó mẹ́ta. Ó ní òun àtọkọ òun ò jọ gbé papọ̀ mọ́, oníkálukú ti pínyà. Ó ní àwọn lòun gbọ́ bùkátà àwọn ọmọ náà látàrí wípé bùkátà òun wọ òun lọ́rùn lòun ṣe wò ó wípé ọ̀nà wo làwọn fẹ́ gbà láti jẹ láti mu láti tọ́jú ilé ló fà á tí òun fi ń hùwà tí òun ń hù yìí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ka eléyìí kún gẹ́gẹ́ bí ohun tó jẹ́ ọ̀rọ̀ kan gbòógì tàbí ìdí tí ó ṣe wu irú ìwà báyìí, ṣùgbọ́n síbẹ̀ wọ́n takú wọ́n sì korò ojú wípé ó di dandan kí àwọn gba owó ọjà èyí tó ti rà lọ́wọ́ wọn. Àmọ̀ràn ńlá ti wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe káràkátà tí wọ́n jẹ́ òǹṣòwò láti rí wípé nígbàkúgbà tí ẹnikẹ́ni bá wá rajà lọ́wọ́ wọn, wọ́n yẹ owó àpò àsùnwọ̀n owó wọn wò láti mọ̀ bóyá owó ẹni náà ti wọlé tàbí kò wọlé kó tó di pé irú ẹ̀dá bẹ́ẹ̀ kúrò lórí ìdúró níbi tó ti rajà, nítorí ohun tó wà lóde ń sìn ó jẹ́ ohun tó lágbára púpọ̀. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín lórí ìròyìn yìí hàn. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Ṣẹ̀dá ló ṣe ọmọ mi náà. Ṣẹ̀dá ọmọ mi ò sùn lálà kókò. Fẹ́kà láti ó tún lo fẹ́kà láti ń gbìkan. Gbórúkọ ẹni yẹn jáde nígbà tí ó gbórúkọ ẹni yẹn jáde gbogbo àwọn tó ti lù jìbìtì gbogbo wọn lọ kọ́mẹ́ǹtì sórí fóònù yẹn. Fake alert lọ ṣe fún mi lánàá owó wọlé owó 10,300 ní ọjà tó rà. Ọjà tó rà. Bẹ́ẹ̀ ni mà. Ọjà yá bẹ́ẹ̀ lórí wọ́n rà. Ó ra slice wẹ́wẹ́ méjì. Ó ra slice wẹ́wẹ́ méjì àti ńlá mẹ́ta ṣé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mà. Owó gbogbo àpapọ̀ òun yẹn jẹ́ lò. 10,300. Kí ló dé tó ṣe fake alert fọ́mọ yìí? Bí mo ṣe ṣe fún tán tí mò ń lọ mo rí pé ẹ̀rọ ọkọ̀ ló padà kọ́ wípé kò lọ. Wọ́n á sọ fọ́lọ́kadà yẹn mo ní ó sì máa tó. Olóṣì dọ̀la kí n tó padà lọ sí. Àwọn tí ibi tá a ti wá gbé ẹ nísìnyí kí ló dé tó ṣe fake alert fáwọn èèyàn bíi 5 níta ọ̀sìn náà ti pè wá fọwọ́ tẹ obìnrin kan. Àwọn bíi 5 ló ṣe fake alert fún. Ní àárọ̀ yìí nìyẹn o lára àwọn kan tó gbà lọ́wọ́ wọn wà ń bẹ̀ yẹn ó wà lẹ́yìn bí fake alert ó sọ pé ó ti lọ owó ò ní lọ kí ló dé tó ń hurú wà báyìí ẹ fọwọ́ ẹ̀ lẹ̀ kò lè sá lọ
kí ló dé tó ń hurú wà báyìí sọ̀rọ̀. UBA network. kí ló dé tó ń hu irú ìwà yìí kí ló sún ẹ débẹ̀. kí ló dé tó ń hurú wà yìí kí ló dé tó ń hurú ẹ̀. wàláhì tẹ́ni bàbá dúró mo dá ọmọ. tó bà ní sá èmi ti gbójú mo ké lọ́jọ́ yẹn wọ́n fi kíní sínú báàgì wọ́n bo ìjáàbù rẹ̀ mo wá sọ nọ́mbà mi fún wọn nígbà tí mo sọ nọ́mbà wọn wá ní ó ti wọlé o ìgbà kan wá gbé mo wọnú kọ̀ǹténà báyìí ìgbà kan gbé mo wọnú kọ̀ǹténà pé mo lọ ta ẹ̀gúsí fún wọn ní ìbá orí wọn wọ́n ti gbọ́ kadà. òun ni ṣọ́ọ̀tì. mo dá mi lọ́wọ́ ìjọ kí Christmas orí ọ̀kadà ló ti ṣe. Owó mẹ́rin 16,000 ṣé fún mi jọ Christmas. Òun ni. Òun gẹ́gọ́ ni òun ni. Òun ni lórí ọ̀kadà jẹ́ Christmas. Owó mẹ́rin. Owó mẹ́rin 16,000. Ọmọ wa ṣe transfer fún mi. Transfer fún mi. Owó tó gbà ní kó wájú ẹ̀. Owó lọ́wọ́ 16,000 jọ Christmas. Ajẹ́bà ṣe é ọjọ́ Christmas owó mẹ́rin 16,000. Ìjọ Christmas owó mẹ́rin 16,000. Bẹ́ẹ̀ ni mo ọjọ́ orí pẹ́. Ìjọ tí wọ́n gbàgbé ó sọ èdè yìí. Adúmọ̀ alájọ́ ọdún ó 16,000. Látàwọn bàbá ayé tó kọ́ máa ṣe ìjà. Ẹ máa lọ sí ọmọ sí ìgbẹ́bí ọ̀gá. Ajé ìṣe ní ajé ìṣe ní. Mi ò jẹ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀. Olórí burúkú obìnrin tó tún ṣẹ́gbẹ́ pọ̀ ní ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ní olórí burúkú. Ó lè ṣiṣẹ́ àwọn táàsù táwọn ń kọ́ ó lè olórí burúkú aláyé bàjẹ́. Ó jọ bìnrin ẹgbẹ́ lòdì. Ẹ bá wọn jọ yẹ lọ́yẹ̀ Ìbíbà ni ẹ̀wọ̀n òun máa ń yí Why not? Aládùn ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀tù bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá aládùn. Gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá aládùn fúnra ẹkùn ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá aládùn fúnra ó ti dé láti abúlé aládùn ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàdàn.
bàrìbá. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí. Dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa màmá more. Àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe. Láyé igi kan ò lè dágbó ṣe. Rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan. Thank you. Ẹ ṣé púpọ̀ o. Ẹ ṣé gan. Gbogbo ọmọ Yorùbá. Ẹ mà ṣe ń wá. Ẹ ṣé gan. 100,000 subscriber o. Ẹ ṣé gan. 100K subscriber wá débẹ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. Ẹ ṣé gan. Ẹ̀yin lẹ gbé wa débẹ̀. Ẹ ṣé gan. Ibi adé lòdì ẹ̀yin ni. Ẹ ṣé gan. Ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. Ẹ ṣé gan. Gbogbo family ẹ ṣé o. Ẹ ṣé gan. Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. Ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.